dùgbẹ̀dùgbẹ̀ ó ń fi lákàlàkà ó ń fi làkàlàkà níbo ni ó já sí. èmàlúkutu pẹ́pẹ́pẹ́pẹ́ lélẹ́yìí o. ṣé dandan ni Ọlọ́runlúgọ films production pẹ̀lú àjọṣepọ̀ Mutawas Nigeria Limited gbé sinimá yìí kalẹ̀ ó kọjá bẹ́ẹ̀. ẹ gbọ́ kí ni dandan sọ́wọ́ ni tàbí kú. Madam Sajẹ wo tún lélẹ́yìí. kàṣà ìkólé abiyamọ o. ṣé dandan ni sinimá yìí gbóná jẹjọ yọrùkú lálá. èsì o sáyé aláyébá ni Dàmọ́lá Ọlátúnjí wá báyìí. èmàdé full of suspense gbáà ní sinimá ṣé dandan ni. àfi ká ẹ wò ó láti bẹ̀rẹ̀ dọ́pin ká ẹlẹ́mọ tó wà bẹ́ẹ̀. ọgbọ́n inú ẹ̀kọ́ sísọ ẹ wá wo àwọn àṣírí tó farasin tọ́pọ̀ olówó kì í fi fẹ́ kọ́ máa wọ́n ṣe nǹkan rẹ̀. Abdul Wasiu Ọlọ́runlúgọ actor gbogbo pèdèpèdè kọ sinimá eléyìí ó gáyàtà. àkàìmọye ìràwọ̀ òṣèré ló kópa ribiribi ń bẹ̀. bíi Madam Sajẹ Òjòpágógó Òkúnù Dàmọ́lá Ọlátúnjí Bọ̀bọ́bì Ọlọ́fà iná Bíọ́lá Fowóṣeré ìyàwó Sanyẹ̀rì Ògúnmàjẹ Fọ́kòkò àti Ọlọ́runlúgọ fúnra ẹ̀. marketed and distributed by Mutawas Nigeria Limited. ṣé dandan ni written and produced by Wasiu Ọlọ́runlúgọ directed by Ayọ̀dìfẹ́. láti ra sinimá ṣé dandan ni ẹ pè 08104 09 3131 tàbí 07032 06 8648. ṣé dandan ni ti jáde ẹ tètè wá rà ó.